mi ò gbọ́ rí o, èmi ò gbọ́ lè rí ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá tiwa yìí náà ní Ọ̀ṣun state ló ti ṣẹlẹ̀. Ilé ẹjọ́ high court ní Ọ̀ṣun ó ti dá ẹjọ́ kí wọ́n lọ yẹgi fún àwọn 5 tí wọ́n ṣekú pa Fulani herdsmen tó lọ ń ṣe kíni tó ń kó màálù tó fi ń jẹ oko wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ó ṣì mí gbọ́, ohun tèmi náà má rí mà nìyẹn. Àṣé gbogbo ariwo tá ń pa látijọ́ ẹ̀ kò wọ àwọn lawmaker létí rárá. Ibo ni adájọ́ ilé ẹjọ́ high court ní Ọ̀ṣun state, ibo ni wọ́n wà? Wọn ò sí láyé, omi ìrọ̀pọ̀ wà nínú ayé yìí rárá. Ibo ni wọ́n wà láti iye ọdún tí àwọn Fulani herdsmen tí wọ́n ti ń lọ sórí oko, tí wọ́n ti ń jẹko tán, kó màálù lọ jẹko tán, ò lọ jẹgbó. Ṣebí ẹ wo gbogbo fídíò tẹ́ ẹ̀ ń wò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi mú fídíò yìí kẹ́ ẹ bá mi pín kó dé ọ̀dọ̀ ẹni adájọ́ àgbà tó dá ẹjọ́ fún àwọn 5 tí wọ́n náà ṣekú pa Fulani herdsmen. Wọ́n nítorí wọ́n ṣekú pa Fulani herdsmen, wọ́n ní kán lọ yẹgi fún wọn. Kò ń ṣẹ̀wọ̀n gbére o, wọ́n ní kán dá ẹjọ́ ẹjọ́ ikú òun ní ilé ẹjọ́ high court Ọ̀ṣun state òun ló dá fún àwọn tí wọ́n pa Fulani herdsmen. Ṣùgbọ́n ibi tí èmi náà ti wá béèrè ẹjọ́ ti tèmi báyìí ni wípé ẹjọ́ ẹ̀yin ìyá àti bàbá tèmi, gbogbo àwọn tí àwọn Fulani herdsmen pa sórí oko, tí wọ́n gé lápá, tí wọ́n ṣá lórí, tí wọ́n gé lẹ́sẹ̀, tí wọ́n sin lóòyẹ̀ tayátayá tọmọtọmọ lókè ògójoojúmọ́ náà fi ń ṣọṣẹ́ bẹ́ẹ̀. Ibo ni ilé ẹjọ́ yìí wà? Adájọ́ tó dá ẹjọ́ yìí, ibo lẹ́wà? Ẹ̀yin ò gbọ́ pé wọ́n pa àwọn ẹbí yín, ẹ gbọ́ wípé wọ́n pa ìran Yorùbá lórí oko wọn, ni wọ́n kúrò nílẹ̀ Yorùbá lọ sí nọ́ọ̀tì o. Nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá. Up school. So I came across a WhatsApp chat some time ago, I think about a week or thereabouts ago, where it was debated. We're talking about cost of yam, and I remember somebody mentioned a tuber of yam is going for about 1,500 or so. Okay, so right now I'm at yam market at AGBA. This is AGBA in Lagos, Nigeria, as you can see. All right, so this is a yam market. Now each of these tubers of yam here is going for 10,000 naira. 10,000 naira. One tuber of yam. This is the man selling it here. Each tuber is going for 10,000 naira. I'm still pricing it for 8,000. He says no, that even from the north, he's getting one tuber. How much you say they buy one tuber for north? One tuber, 700,000. 7,000 naira. He buys one tuber of yam from 7,000, 6,600, 7,000 naira. So the landing cost in Lagos, as you can see, one tuber of yam, 10,000 naira. So I'm still trying to manage to see how I can buy one. I'm still pricing one at 7,000 naira. He's telling me no. Last price is 9,000 naira. So I decided to do this so that we can stop unnecessary criticism and let's face the facts in Nigeria. Now, who can afford to buy a tuber of yam for 10,000 naira at minimum wage of 40,000 naira? I think it's good for us to face the facts when we are talking next time and stop coming up and saying criticisms that will bring all sort of confusion and not make it. In fact, I'm stammering because I'm fed up. Even if at my own level I can complain of a tuber of yam 10,000 naira, then I wonder what some other persons will complain. Thank you. Yo, Yorùbá yo bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ṣe. Yo, Yorùbá ronú o. Mo ní kí ló ń ṣẹlẹ̀ sí Yorùbá o, ọmọ aráyé? Kí ló ń ṣẹlẹ̀ sí Yorùbá o, ọmọ Oòduà o? Àwa má ṣe hùn. Ọ̀rọ̀ là ń bẹ, Yorùbá ń tara wọn nítorí owó, Yorùbá ń para wọn nítorí ọlá, Yorùbá ń para wọn nítorí ipò. Wọ́n gbẹ̀bí fẹ́lẹ́rẹ́, wọ́n gbáre fẹ́lẹ́bí, wọ́n polè kó wájà, wọ́n tún polóko wá mú. Ṣé ti rí báyìí? Ẹjọ́ adájọ́ tó dá ẹjọ́ ní ilé ẹjọ́ àgbà high court ní Ọ̀ṣun state, ṣé wọn kì í ṣe ọmọ Yorùbá ni? Nǹkan ti ṣe ìran mi. Ẹ̀yin
leaders and elders ilẹ̀ Yorùbá ẹlẹ́dàá gbogbo wa ló máa fìyà jẹ yín ẹni ègbé ẹni àdánù ni yín ẹni kí ló fa èpè òun náà ni wọ́n ní àwọn 5 ní ilé ẹjọ́ àgbà ní Ọ̀ṣun State High Court ló ti dá ẹjọ́ fún kí wọ́n lọ yẹgi fún wọn kí lẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ wọ́n ní wọ́n pa Fúlàní herdsmen ṣùgbọ́n àwọn Fúlàní herdsmen tó tẹ́ ń pa ọmọ Yorùbá láti yọ ọdún gbẹ̀ngbẹ̀ng tá tẹ́ ń pariwo ariwo yìí mà ní ṣe Sunday Adéyẹmọ pápápápá tó jà yìí ló jà ìpè báwo lẹ ṣe máa kúrò lódìdí nọ́ọ̀tì tẹ́ máa wá máa halẹ̀ máa pa àwọn èèyàn mi ní ilẹ̀ bàbá mi tó kọjá àyè wọn lórí nǹkan ìní wọn ṣèbí òun lẹni pawọ́pọ̀ tẹ́ ní pé ńlá àfi kẹ́ ẹ pa ni adájọ́ àgbà tó dá ẹjọ́ yìí ṣé wọn kì í ṣọmọ Yorùbá bọ́n bá tẹ ìjọmọ Yorùbá wọn ò rí gbogbo fídíò gbogbo everything picture everything bí àwọn Fúlàní herdsmen bí wọ́n ṣe ń ṣọṣẹ́ burúkú nílẹ̀ Yorùbá ṣe ti ráyé ẹ̀yin ọmọ ìran mi ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. 5 men standing trial for the abduction and murder of a Fulani elder, Ibrahim Adamu, who until his death was selling cows at Owode, Ede, Osun State, were on Tuesday sentenced to ikú pípa. Mi ìfẹ́ sọ ní òyìnbó àbí ká kúkú sọ ní. Were on Tuesday sentenced to death by kangi wọn ní Osun State High Court. Ẹ má bínú bí mo ṣe ń kà yẹn o nítorí àwọn YouTube ni o. Àbí kò yé yín báyìí. Wọ́n ní àwọn 5 ní ilé ẹjọ́ Osun State High Court ló ti dá ẹjọ́ kí wọ́n lọ yẹgi fún wọn kí wọ́n pa wọ́n kọ́kú fínfín kí wọ́n yẹgi fún wọn títí tẹ̀mí á fi bọ́ lẹ́nu wọn kí ni wọ́n ṣe wọ́n ní nítorí wípé wọ́n ṣe kí ni wọ́n jí Fúlàní herdsmen àbí wọ́n pa Fúlàní herdsmen kan ní ìlú tí wọ́n pe orúkọ ẹ̀ ní Ibrahim Adamu tó ń ta màálù ní Owode, Ede, Osun State. After Adamu's abduction, he was said to have been moved into a secluded place in his Toyota Corolla car. Ní ìgbà tí wọ́n jí Adamu yìí gbé, ṣé jíjí gbé nìyẹn ṣá, èèyàn tó ń kó màálù ẹ̀ tó lọ ń kó jẹ kó lóko. The victim was later the victim was later paying despite paying 3 million naira ransom after he identified one of the perpetrators of the crime. Lẹ́yìn ìgbà tí Adamu yìí tọ́nà gba 3 million lọ́wọ́ ẹ̀ wọ́n tún pa á ṣùgbọ́n ó lè identify ó lè júwe ìkan lára àwọn tó ṣe kinní yẹn fún kò sí wàhálà. The defendants àwọn tí wọ́n lọ kó tán fẹ́ yẹgi fún tí ilé ẹjọ́ High Court Osun State tó ní kán lọ yẹgi fún àwọn rèé o. Jọlá Ànábì Saheed, Abdulrahman Soliu, Lateef Bello, Ibrahim Isa, Abudu Mumini àti Bello Ibrahim. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn? Bello Ibrahim, Abudu Mumini, Ibrahim Isa, Lateef Bello, Jọlá Ànábì Saheed, Abdulrahman Soliu. So àwọn 5 ni wọ́n. Ilé ẹjọ́ Ọ̀ṣun ó ní kán lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí á fi bọ́ lára wọn. So àwọn tí mo dárúkọ yìí were first arraigned before the court on October 28, 2021 ló ṣẹlẹ̀ for offences bordering on conspiracy, kidnapping and paying. Ó ti ṣẹlẹ̀ ní 2021 àwọn 5 yìí wọ́n ní ilé ẹjọ́ High Court báyìí ó ní kí wọ́n lọ ṣe kíni kí wọ́n lọ yẹgi fún wọn torí pé wọ́n pa Fúlàní herdsmen tí ó ń fi màálù ó ń ta káò ó ń kó màálù káàkiri ó lọ fi jẹ oko lóko wọ́n dá sẹ̀ríà fún wọn ní kán lọ pa wọ́n. Ẹ wá gbọ́ o ọ̀pọ̀lọpọ̀ ló ti fẹ̀hónú hàn o inú burúkú ti bí àwọn èèyàn o. Ẹ wá wo ibi tí àwọn èèyàn ti tọ́tọ́ ti sọ̀rọ̀ òdì ọ̀rọ̀ sí ẹ̀yin ìran Yorùbá. Eléyìí ní shame on you Yoruba people that they will allow such to happen. This is what Sunday Igboho is fighting against.
Yoruba think that Fulani and Hausas are their friends, that the Igbos are their enemy. This is good for them. Now, no one is talking about the people they killed in Osun and crops that were destroyed. Check, bro. Check, bro. Eleni, why have they not used any elders as an example since they have been buying people? Eleni, but elders have been killed recklessly across the country, southwest una no get shame. Oh my show. Wọ́n ti fẹ́ jàpá níbí yìí o. Eleni, when elders were buying our farmers, no one was sentenced by hanging. Ṣé irọ́ ni? Eleni, I don't understand though. Farmers owners ńkọ́? Eleni, elders' life is more important than innocent farmers. Abi, when una shall ready to divide the country, let us know. Eleni, but no elder to die by pine for buying another farmer. Now, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ọmọ ìran mi, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, kí ni ká ti sọ̀rọ̀ yìí báyìí? Kì í ṣe Haúsá ló tún wá tó wá ń dájọ́ ikú fún wọn nílẹ̀ Yorùbá o. Ọmọ Yorùbá ló tún ń dájọ́ ikú tó ń gbèjà àwọn Fulani herdsmen. Now, ẹ má wá ṣì mí gbọ́ pátápátá. Gbogbo ẹni bá ń ṣòwò kan jíyàn gbé kan kidnap àwọn èèyàn láyé, tọ́wọ́ bá tẹ̀ wọ́n, tọ́wọ́ òfin ìjọba bá tẹ̀ wọ́n, ẹ fi ìyà tó tọ́ àti tó yẹ ẹ fi jẹ wọ́n. Gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ ajínigbé pátápátá, ẹ dájọ́ ìyà fún wọn. Gbogbo ẹni bá pani iná gbọ́dọ̀ pa pátápátá. Ṣùgbọ́n kẹ wá máa dá orí kan ká ẹ fi kan lẹ̀, èyí ò dáa. Ẹ̀yin ìran Yorùbá, ibo la fẹ́ bá yàrá ìjà? Báwo ni ilẹ̀ Yorùbá ṣe fẹ́ tẹ̀síwájú lórí eléyìí tara wọlé? Adájọ́ àgbà tó dájọ́ ní High Court ní Ọ̀ṣun, èyí tẹ́ ṣe ikú díẹ̀ káàtó. Àwọn Fulani herdsmen mélòó tí àwọn farmer, àwọn àgbẹ̀ tí wọ́n ti pa sóko àbí tí wọ́n fìyà jẹ, tí wọ́n ti kó wọn lọ sí police station tó lọ report àwọn Fulani herdsmen ní police station, tó bá lọ àwọn àgbẹ̀ àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n dá oko wọn, tí àwọn Fulani herdsmen kó màálù lọ́bẹ̀, àti rélé tó pa síbẹ̀, àti rélé tí wọ́n tún lọ mú ọlọ́pàá, tí wọ́n tún fi ọlọ́pàá gbé. Èyíkéyìí tí ó bá lọ sọ́dọ̀ ọlọ́pàá lọ fẹjọ́ sùn wípé àwọn Fulani kó màálù wà, ẹ wo bó ṣe jẹ́ kó mi, ṣé wò tí ì rí bí ṣe bí òun ló ń wo gbogbo fídíò yẹn, ṣe bí gbogbo fídíò yẹn ló ń wò, ṣé èèyàn wà ní irú oko tó ń wo fídíò ẹ̀ yìí, wọ́n kó màálù wá síbẹ̀, ṣé ò rí wípé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tí wọ́n ṣe ni? Ṣé wọ́n fẹ́ sọ fún ẹ wípé wọn ò dá oko àgbàdo mọ̀, wọn ò dá oko ẹ̀gẹ́ mọ̀, débi tí wọ́n wọnú oko ẹ̀gẹ́ tá fa ẹ̀gẹ́ wú pù, wọ́n á gbé, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣá, àdá wà lọ́wọ́ wọn, ọ̀pá wà lọ́wọ́ wọn, gbogbo nǹkan oró burúkú ó ní ìjọba Nàìjíríà fọwọ́ sí kó máa gbé kiri, kó máa fi pààyàn. A jẹ́ wípé ìjọba Nàìjíríà gan ló fàṣẹ fún àwọn Fulani herdsmen kí wọ́n máa pa àwọn ọmọ Nàìjíríà tó kù. Kí ló dé? Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí ni ọ̀pá ń ṣe lọ́wọ́ darandaran? Kí ni àdá burúkú ń ṣe lọ́wọ́ wọn? Ìwọ náà, ṣé tó bá jẹ́ ìwọ ló ní àwọn oko tó ń wo fídíò ẹ̀ yìí, tó kó màálù wá síbẹ̀, tó o bá bá wọn bẹ̀, kí ló máa ṣe? Ẹ jọ̀ọ́, kí ó tó di ogun, èmi ní ìdí adájọ́ tó dá ẹjọ́ òfò àtàdánù yìí o, ká pariwo yín síta kí gbogbo ayé mọ irú ìṣẹ̀dá tẹ́ jẹ́ pé ní ibi nìyín. Mi ò lọ́wọ́ sí pé kán jíyàn gbé. Ẹnikẹ́ni tó bá jí ni gbé, ẹ fi ìdájọ́ tó tọ́ àti tó yẹ ẹ fún. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá pa ni ẹ pàdánù. Ṣùgbọ́n ká wá rí ojú ọ̀nà lẹ̀ ká máa wọgbó lọ látijọ́ tí àwọn Fúlàní darandaran tí wọ́n ti ń pa ọmọ ìran Yorùbá. Adájọ́ tó dá ẹjọ́ tó ní ká lọ yẹgi fáwọn 5 torí wọ́n pa Fulani herdsmen. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ìjọ́ wo lẹ ti dájọ́ fún àwọn Fulani herdsmen tí wọ́n ti pa àwọn èèyàn lọ bẹ́ẹ̀rẹ́bẹ́,
tí ò bá jẹ́ pé torí àwọn social media wọ̀nyí àìmọye fídíò ẹ̀yin Nigeria government náà lẹ́mọ̀ nǹkan tẹ́ lọ ṣe fún gbogbo social media platform tẹ́ sọ fún wọn tẹ́ gbowó burúkú fún wọn tẹ́ bá wọn ṣe meeting tẹ́ ní kó má fi àyè gbà wá ká máa tú àwọn àṣírí ká máa gbé fídíò gbogbo nǹkan burúkú tẹ́ bẹ́ẹ̀ ṣe ń pa wá tẹ́ ń pa wá tẹ́ ń pa wá tẹ́ ń pa wá ká má gbé sí orí online mọ́ kí gbogbo àgbáyé kí wọ́n má rí mọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ níṣẹ́ ló yẹ ká gbé gbogbo ẹ̀ síta ṣé fídíò eléyìí tí wọ́n gé lápá tán gé lẹ́sẹ̀ lórí oko iṣu ẹ̀ wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì ìmí ìwọ̀n wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì ìmí ìwọ̀n làálàdá láàrin orí wo ń wo ọpọlọ ẹ̀ báyìí ìmí ìwọ̀n pa síbẹ̀ ìmí ìwọ̀n gé ìka ọwọ́ ẹ̀ báyìí adájọ́ ò rí o ẹ̀yin ọlọ́pàá ilẹ̀ Yorùbá ẹ̀ rí o ẹjọ́ ẹ bá mi bèrè lọ́wọ́ wọn ǹjẹ́ ó ní ènìyàn kan tó ní àǹfààní tí orí ẹ̀ pé tí ó ṣe èèyàn rẹ̀ láyé torí ọ̀rọ̀ ẹ̀yin leaders and elders ilẹ̀ Yorùbá tàbádé ẹ̀ ń sọ̀rọ̀ wọn á là ń sọ̀rọ̀ sí yín ẹ̀yin náà dẹ̀rẹ̀ ẹni ègbé ló pọ̀ jù láàrin yín ẹni àdánù ní ìgbà tẹ́ bá lọ sórí àwọn ipò wọ̀nyí ẹ lè fẹ́ lọ jà fún aráàlú ni ṣùgbọ́n tẹ́ bá ti débẹ̀ tán ẹ ti sọ̀rọ̀ àná di bá mi mọ́ gbogbo wa lọ́wọ́ bó bá dẹ̀ ṣe wò yín lẹ ṣe é ṣe àgbogbo yín kò sí nǹkan tọ́mọ Fúlàní wá ṣe nílẹ̀ Yorùbá pátápátá tó wá rí tẹ́ fún wọn ní justice tẹ́ ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ ẹ wo bàbá Pópóọlá ẹni ẹlẹ́ni tó dáko tí àwọn màálù lọ jẹ oko olóko níbì kan tí wọ́n fi kẹ́míkà sí tí wọ́n fi gbin nǹkan síbẹ̀ tí wọ́n wá lọ ń kú síbẹ̀ ẹ tún kó wọn lọ ẹ wo ìyà tẹ́ fi jẹ wọ́n tí ò bá jẹ́ pẹ́lẹ́pẹ́ bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho tó tẹsẹ̀ bọ́kínì tó pariwo pé fáwọn pípù yìí sílẹ̀ wọ́n kó bàbá wọ́n gbé bàbá Pópóọlá àti gbogbo fámílì àtọmọ àti ìyàwó ọmọ iye ọ̀sẹ̀ tí wọ́n lò ní police station irú ìwà wọ̀nyí ò dáa báwo lẹ ṣe ń ṣe báyìí ẹ jẹ́ kí wá sọ fún yín gbogbo ẹ̀yin leaders and elders wa tó fi ìyà jẹ wá tẹ́ fẹ́ mi wá tafàlà torí connection tẹ́ fẹ́ ní pẹ̀lú nọ́dánà ẹ ní jèrè o torí ọ̀bọ kì í jèrè lẹ́yìn ọkọ̀ ẹ ní jèrè ẹ lè jèrè bẹ́ẹ̀ ni ikú òjijì ló máa pa gbogbo yẹn má bínú pẹ̀lú èpè tí mò ń ṣe yìí because àwọn ẹ̀mí innocent people mẹ̀kúnnù ni wọ́n bí wọ́n léyàn wọ́n ní connection òun lẹ ṣe fìyà jẹ wá lẹ ṣe believe wípé ní tètè bá ti ṣe ẹ̀mí wọ ò nítumọ̀ sí yín ipò yín immediate family yín nìkan àbí kí la ti ń gbọ́ ìbàjẹ́ wípé àwọn Fúlàní herdsmen yìí kò ṣe orí oko nìkan náà lọ́kàn ti mú lára àwọn ọmọ yín ìyàwó yín family yín kọ́ ti ṣa wẹ́lẹ́wẹ́lẹ́ kọ́ ṣa ní ṣàkúṣà àbẹ́yìn ò rí bóyá ìkọ́ tá à ń sọ yìí náà láyìí máa sọ ṣe bẹ́ẹ̀ rí gọ́fúnà Mákindé of Ọ̀yọ́ state àtijọ́ sí ọ̀sìnlárì tí ń pa kúkúrú tó ti ń pa gúgù tó ń pa kúkúrú tó ń pa ọ̀rọ̀bọ̀ tó ń ṣe bí ọlọ́run nídìí ó lọ fọ̀yọ́ kò dáhùn ìgbà tó ń rí lò tí ò ṣe dọ́dọ̀ ẹ̀ kí ló ṣe kinní yẹn tó dé ọ̀dọ̀ kọ́sìn ẹ̀tàn báyìí ọ̀dọ̀ Mákindé gbaná jẹ ní látọdún náà ni wọ́n ti lé ọ̀sìnlárì tán lè pa títí tó fi wájú sẹ́wọ̀n pátápátá ìbáyìí sí tí torí gbogbo àwọn tí àwọn Fúlàní ọ̀ràn yìí tí wọ́n pa sórí oko wọn èmi wọ́n wọnú ilé wọn wọ́n lọ pa wọ́n síbẹ̀ wọ́n pa wọ́n sójú ọ̀nà wọ́n á rèpù àwọn ìyàwó tó bá jẹ́ wípé àwọn fámìlì yín náà ṣe fún ni ẹ ti mọ nǹkan tẹ́ ẹ máa ṣe ṣùgbọ́n gbà tó jẹ́ pé àwọn ọmọ mẹ̀kúnnù àlè ẹnì kankan Ọlọ́run nìkan la gbẹjọ́rò wa òun la látìlẹ́yìn wa ṣùgbọ́n ṣáà lẹ́jẹ̀ lọ́rùn ẹ wọlé ayé adájọ́ high court lọ́ṣùn ẹ̀dájọ́ kọ́ lọ yẹgi fún àwọn márùn-ún nítorí pé wọ́n pa Fúlàní herdsmen iye ǹjẹ́ yìí lè ka iye ọmọ Yorùbá tí Fúlàní herdsmen ti pa nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá ẹ̀yin rèé mi rèé o ẹ̀yin rèé mi rèé o ṣé ìwà tí àwọn èèyàn wa ń wù yìí ṣé ìwà tó tọ́ ni kí ló dé tí ṣó dìgbà tí gbogbo àwọn leaders and elders ilẹ̀ Yorùbá tẹ́ bá fi ẹ̀mí àwọn ọmọ Yorùbá tẹ́ bá fi ṣe sacrifice tán ṣojú yín máa dẹ̀ka akúkú pariwo ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ ká fohùn kò ká ẹ jẹ́ àjà fúnra wa ìkan kúkú payé tó fẹ́ pa láàrin wa ká dẹ̀mọye wa tó kù ṣùgbọ́n kí ìgbésí ayé tó rọrùn kó bẹ̀rẹ̀ láti bẹ̀ lọ oníkálukú ń sá mọ̀ pé kò yí sí i mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ anídára máa bọ̀ ń lé wá lídìí wa èmi ò ní mi ò jọyìn wa ṣùgbọ́n tí gbogbo wa náà bá ti rẹ́dì kí ló dé tí mi ò wá sílé ṣùgbọ́n ṣé gbogbo wa rẹ́dì láti jáde ṣá rẹ́dì láti jáde ká ṣe kínní lẹ́ẹ̀kan once and for all èyí tá bá máa lépanu sílé tọ̀ ká lépa ẹ ti wá gbọ́ ṣe rí iṣu ṣe rí iye tí wọ́n ta iṣu ṣe ti rí iye tí wọ́n ta iṣu 10,000 ṣé tuber of yam kan ni àbí yóò gbọ́mọ pọ̀n wọ́n join together 10,000 naira wàlẹ́ ìkò tí ilé tó yẹn gan nílùú òyìnbó tó jẹ́ pé owó burúkú ni wọ́n fi ń kó oúnjẹ wá láti Áfíríkà wá sí Europe ń bì tàbá yìí lọ sí afro shop tá fẹ́ ra iṣu ẹyọ kan àti ìlera ní equivalent to 10,000 naira kọ́mọ̀ ẹ̀ tí sọ wípé ní ìlú Nàìjíríà níbi tílẹ̀ ti ṣòṣì
ẹ ra iṣu túbọ̀ ẹyọ kan 10,000 nàìjíríà ti polúkúrú muṣu ṣé ibẹ̀ ni wọ́n ń dúró dè tó ń dúró pé ẹyọ àtúnṣe ire kan ń bọ̀ mẹ̀sáyà kan ń bọ̀ bàbá Tinubu ò lè ṣe jack because ẹ béèrè lọ́wọ́ wọn ni kí wọ́n sòótọ́ gbogbo bí wọ́n ṣe ń gbìyànjú láti ṣe anything bẹ́ẹ̀ làwọn kàbá tàbá pariwo kàbá àwọn west ló pọ̀ jù ń bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n blọ́ọ̀kì wọn náà blọ́ọ̀kì wọn náà blọ́ọ̀kì wọn ẹ bá wa sọ fún bàbá Tinubu bẹ́ẹ̀ bá lo ọdún mẹ́jọ ayẹ́sì tẹ́lẹ̀ ló ń bẹ̀ yẹn nìyẹn kí ni gbogbo ìwé effort tẹ́ ń waste kiri ẹ fẹ́ tún gbogbo nǹkan tó bàjẹ́ Nàìjíríà ṣe ta ló rán yín iṣẹ́ ibo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ìdí nìyẹn tẹ́ ẹ ṣe rójútu ẹ̀ wọ́n yí ẹyin tó lọ lásán bàbá Tinubu ẹ wá ń bí bàbá Gbàjà ẹ wá gbọ́ ọ̀ràn ẹ jẹ́ kí n ṣe yín ní pẹ́rẹ́ pàkọ́ torí ẹ ti ṣe wọ́n yí ẹ gbé ẹ̀jí Nàìjíríà ebi pa wọ́n ìyà yìí ti fẹ́ pọ̀ jù ẹ lọ gbé national anthem òun lẹ́yìn fi ṣe 1 year anniversary yín bẹ́ẹ̀ rí kankan ṣe 2 years sísìn ṣe àwọn pé 1 year àwọn èèyàn sọ wípé kékeré kankan 2 years ẹ jẹ́ à ń dúró ká ẹ tó dijú kẹ tó làbẹ́ 2 years máa tó pé orí rádaràda iná lẹ́tún yìí máa wà torí ó ti padà yé everybody pé kò yé yín gan aníkẹ́tì èdè ẹyọ kan mú tó bá jẹ́ wípé ojú ọ̀nà lẹ́fẹ́ ṣe lẹ́fẹ́ gbámú kọ́ tẹ̀ sọ wípé odidi ìgbà tẹ́ fi wà ń bẹ̀ ẹ̀yọ gbogbo títì ní Nàìjíríà ọyọ bó ṣe rí lélẹ̀ bó bá jẹ́ iná ni ẹgbẹ́ náà mú bó bá jẹ́ ẹkọ́nọ́mì ẹṣẹ́ ẹkọ́nọ́mì ká ẹ dúró tì í bó bá jẹ́ security náà ni ẹ dúró tì í èwo lòṣì tẹ́ ẹ ṣe bí iṣẹ́ ẹkọ́nọ́mì kò rójú iná electricity kò ráyè ojú ọ̀nà òjò rọ̀ àbí gbogbo Lagos State lomi gbà pátápátá láìkù kan gbogbo bí wọ́n ṣe wọlé drainage tó tán láwọn sọ pé kinní kan wọ́n drainage wọ́n kọ́lé síbẹ̀ wọ́n ṣe gbá kan omi ti gbé everybody lọ́pọ̀lọpọ̀ ní olè lọ bí iṣẹ́ àwọn ọmọléèwé jókòó lé ní lónìí báyìí o ẹjọ́ kí lẹ̀ ń bá kiri gbogbo tẹkàn ṣòṣì bí iṣẹ́ ayé yín ò wùwá ẹ̀ lórí ẹ̀ nídìí ẹ̀ ní kankan you have nothing to offer bàbá Tinubu 2 years yín tí ẹ ò bá rí nǹkan kan tangible tẹ́ mú jáde ṣẹ́ẹ̀ṣì ń ṣubú tẹ́ ń dànù tẹ́ ní ṣe ní àṣẹ Yorùbá boy tẹ́ ń kíìsì grand tẹ́ ń dọ̀bálẹ̀ fún democracy ayé democracy máa bàjẹ́ ibo lẹ ti rí democracy gan-an ibo lẹ ti rí democracy what is the meaning of all this kí ló dé tó ṣe jẹ́ wípé àwa mẹ̀kúnnù ilẹ̀ Yorùbá lẹ máa fi ayé wa ẹ̀mí wa gbogbo nǹkan wa lẹ fi ṣe sacrifice fún connection titi yín ìṣẹ̀dá wa gbógun ti ayé yín gbogbo ilé tẹ́ fi tọ́ wa mọ́ ìrì ló máa wo ìkànnì yín ẹ kì í ṣe ní ìyẹ́ kì í ṣe ní ẹ̀yẹ ẹ̀yin èèyàn mi kí lè rí sí gbogbo eléyìí náà àti yọdún tí Fulani herdsmen tàtẹ́ pariwo wípé Fulani herdsmen wọ́n ń pa àwọn èèyàn wa àárí wọn kí wọ́n bọ́ síta o a gbọ́ pé wọ́n ṣe justice ẹyọ kan ibi tó bá ti rí tó ti ṣe justice fún ọmọ Fulani jọ bá mi kọ síbi comment section ẹjọ ẹ bá mi kọ síbi comment section náà kí ni orúkọ adájọ́ àgbà tó dá ẹjọ́ yẹn ní Ọ̀ṣun State High Court ẹjọ́ a nídìí ká pariwo ẹ̀ fáyé èyí ò dáa ṣé àwa ọmọ ilẹ̀ Yorùbá a kì í ṣèèyàn ni ṣé àwọn tí wọ́n pa yẹn wọ́n ń ṣèèyàn ni so Fúlàní kan tí wọ́n wá pa yẹn èmi ò sọ wípé bó ṣe pa ó da ẹ má ṣì mí gbọ́ ṣùgbọ́n ìjẹ́ mo yé ẹ̀jẹ̀ ọmọ Yorùbá tó ti sùn innocent soul adájọ́ Ọ̀ṣun State ṣé pariwo àwọn ará Ọ̀ṣun ò pariwo ẹ̀ gbọ́ Ọ̀yọ́ State ṣé wọn pariwo Òkè Ògùn lẹ́ni wọ́n nẹ́rí àkọ́tẹ̀ ẹ̀wà mẹ́ tó jẹ́ pé wọ́n bí ọmọ Yorùbá rẹ̀ ó fẹ́ ṣé olórí mẹ́wàá ni ò lè gba bẹ̀ kọjá àwọn Fúlàní ti gba gbogbo bẹ̀ bọ́dẹ̀ ṣe pa wọ́n lógún lójoojúmọ́ náà pa wọ́n lọ́gbọ̀nlọ́gbọ̀n ìgbà tó ti pariwo tó rẹ̀ yàn kankan ṣé kí ni mo ti ẹ̀ ń wí mo mà ti ẹ̀ ti gbàgbé àbẹ́yìn ò rí fídíò ọlọ́pàá kan ni tán dáwọn dúró sí kínní ọlọ́pàá 3 tí àwọn Fúlàní gba ọ̀pá ọwọ́ wọ́n ná ẹni orí yóò dilé tó o bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọlọ́pàá yẹn ó ní ikú oró rẹ lórí igi àgbélébù wá dìde fún mi Jésù adájọ́ àgbà lọ́ṣun ẹ̀yin ò gbọ́ yẹn o Fúlàní gba ọ̀pá lọ́wọ́ àwọn ọlọ́pàá ẹ̀ẹ́dẹ̀ títí dèní lẹ́ni àgbọ́ pé ọlọ́pàá kankan wọ́n dìde sí kéèsì yẹn ọlọ́pàá yẹn ìyà kan jẹ́ wọ́n ṣá lórí wọ́n nà ó kàn jìyà ṣáá ni ṣùgbọ́n ẹ lè ṣe justice fáwọn ti nọ́dánà nǹkan ti ṣe yín
ṣé ibi tá a fẹ́ bá yàrá ìjà lélẹ̀ ṣé bá ṣe máa fi gbogbo ayé wa ilẹ̀ wa everything wa tẹ́ máa fi jẹ àwọn nọ́dánà lélẹ̀ ní gbogbo yín tẹ́ ń ṣe lè fún wa nílẹ̀ Yorùbá ó ti dá wa lójú o ní kú síbi táṣọ yín wà ẹ̀yin nu Ọlọ́run bí àṣà òṣà kò sí wàhálà sì rántí ikú abati wíwe property lọ báyìí ó lọ báyìí ó lọ báyìí ẹ kẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tẹ́ wà máyà nílé ayé tó báyìí ní ìṣẹ́jú kan ogún ọmọdé ò tó lọ́rùn olùpa ní ìṣẹ́jú kan lọ́rùn ò ní lu mọ́ wa pa gbogbo ọ̀rọ̀ tẹ́ wà máyà tó jẹ yín lógún tẹ́ rò wípé kàkàkà lẹ fi ń dún lẹ fi ń ṣe sì rántí ọjọ́ tẹ́ máa mí kanlẹ̀ tí kò ní sí nǹkan kan mọ́ tí ẹ yọ kan pín báyìí kò ní tẹ̀lé yín lọ ẹ rántí abati wíwe ẹ rántí ẹ múlé ayé le kókó wálé ayé má yàṣọ sọ fún yín pé tẹ́ bá ti kú wọ́n náwó lọ́rùn ni ẹ̀yin nu Ọlọ́run nu ọmọ Adéyẹmọ ẹ pariwo o ẹ ṣiṣẹ́ o gbogbo ayé lórí o àwọn onílẹ̀ rí ọkùnrin rí obìnrin rí ọmọdé rí àgbàlagbà rí wípé ẹ dìde tán fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kìkìdá àwọn ọmọ àlè yìí àwọn ni wọ́n sọ wípé rárá o àwọn ò ràn yín iṣẹ́ o ẹ jẹ́ kí wọ́n máa pa wá díẹ̀díẹ̀ kí ni ìwọ náà wá rí sí gbogbo situation jẹ́ àpàdé níbi comment section ṣé bó ṣe yẹ nìkan lọ yẹgi fáwọn márààrún ṣó dáa ìjọ wo ni justice fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá tí wọ́n pa innocently ìjọ wo ló máa dé ǹjẹ́ èèyàn kan lè máa kó màálù jẹ irú oko èèyàn báyìí kí ẹni tó lóko débẹ̀ bó ṣe ń wo àwọn fídíò yìí kó má faraya kó má bínú pẹ̀lú nǹkan tí àwọn Fúlàní fi ilẹ̀ Yorùbá dá lára àwọn àgbẹ̀ wa tó ń fi wọ́n dá lára bọ́n ṣe ń fìyà jẹ wọ́n tá a bá wá dáwọ́ ìyàjọ fún gbogbo Fúlàní herdsmen pé ká lé wọn pa ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀yin nu Ọlọ́run má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel èmi nídìí support ẹ o support my brand bá mi drop comment ẹ sábẹ́ comment section má sì gbàgbé láti bá mi bọwọ́ lu fídíò yìí bá mi thumb up bá mi like ẹ wá bá mi pín fídíò yìí kó lọ fà kó bá mi pín dé tó bá lè dé ọ̀dọ̀ wọn lọ́sùn jẹ́ kí wọ́n fetí ara wọn gbọ́ adájọ́ tó dájọ́ ilé ìwà láyé rẹ̀ jọ́dá ìkànnì yẹn